ó mà wá ga o, wọ́n tún ká orí àti ọwọ́ èèyàn tútù mọ́ àáfàá Hasan yìí lọ́wọ́ nìbàdàn. Lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ àwọn afurasí mẹ́ta kan fún bí wọ́n ṣe gé orí àtàwọn ẹ̀yà ara èèyàn nìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ti wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí, ọwọ́ tún ti tẹ àáfàá míì tí wọ́n tún ká orí àti apá èèyàn mọ́ lọ́wọ́. Afurasí ọ̀daràn ọ̀hún Hasan Kọ́láwọlé tó jẹ́ ẹni ọdún márùndínláàádọ́ta 45 lọ́wọ́ àwọn agbófinró tẹ̀ níbi tó ti ń gbìyànjú láti fi orí àti apá èèyàn méjì jóògùn. Orí pẹ̀lú apá èèyàn méjèèjì ọ̀hún ló jẹ́ ti ẹnìkan tá ò tí ì mọ̀, tá ò sì mọ irú ikú tó pa á títí tá a fi parí àkójọ ìròyìn yìí. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2023 yìí ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Ọ̀ṣífẹ̀sọ ṣàfihàn ọkùnrin náà fáwọn oníròyìn tòun ti orí àti apá méjèèjì tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́. SP Ọ̀ṣífẹ̀sọ ẹni tó ṣèpàdé oníròyìn ọ̀hún lórúkọ CP Adébọ́lá Hamzat tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàlàyé pé àwọn èèyàn tí ọ̀rọ̀ ètò ààbò ìlú jẹ lógún ni wọ́n ta wá lólobó pé àwọn oníṣẹ́ ibi kan máa ń fi ẹ̀yà ara èèyàn ṣoògùn ládùúgbò Ògbèrè tí ó yà nìbàdàn. Ìyẹn làwọn ọlọ́pàá tẹ̀sán Ìyágànkù nìbàdàn ṣe sáré lọ síbẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù yìí tí wọ́n fi mú afurasí ọ̀daràn yìí tó ń jẹ́ Hasan Kọ́láwọlé kó tó di pé ó fi àwọn ẹ̀yà ara náà ṣe ohunkóhun. Afurasí ọ̀daràn yìí jẹ́ ọ̀kan nínú àwọn tó ń fi ẹ̀yà ara èèyàn ṣoògùn owó ṣùgbọ́n tí wọ́n kàn ń fi iṣẹ́ àáfàá bójú láti tan àwọn èèyàn jẹ gẹ́gẹ́ bí alukoro ṣe wí. Nígbà tó ń dáhùn ìbéèrè àwọn oníròyìn lólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ládùúgbò Ẹlẹ́yẹlé nìbàdàn, afurasí ọ̀daràn tó pera ẹ̀ láàfáà yìí fìdí ẹ̀ múlẹ̀ pé òun lòun ní orí àtàwọn ọwọ́ èèyàn òun lóòótọ́ ṣùgbọ́n òun kọ́ lòun pa ẹni náà. Ẹnìkan tó ń jẹ́ Tìjání Waheed ló gbé àwọn kinní náà wá fóun. Ó ṣàlàyé pé níbi ayẹyẹ ìrántí ọjọ́ ìbí ànábì tí wọ́n ń pè ní Maulud lòun ti pàdé Waheed níbi tí àwọn ti ń sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe rí ní Nàìjíríà. Lọkùnrin náà ti sọ fóun pé òun ní oògùn àṣírí owó kan tó lágbára lọ́wọ́ ṣùgbọ́n ájò òun jẹ mọ́ orí àti ọwọ́ èèyàn méjèèjì. Ó ní nígbà tí òun sọ fún un pé òun kò mọ ibi tí òun ti lè rí i ló fi òun lọ́kàn balẹ̀ pé kóun má ṣe fòyà ọ̀rọ̀ ẹnu lásán lòun sì pé lọ́jọ́ náà lọ́hùn-ún àfìgbà tó gbé àwọn ẹ̀yà ara èèyàn tútù náà wá fóun lóòótọ́. Ìwádìí àwọn agbófinró sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí SP Ọ̀ṣífẹ̀sọ ṣe gbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.